Orúkọ mi ni Ìyálórìṣà Afúnmidáráre Àṣàkẹ́ Oníyèmọ̀já. Èní jẹ́ 24th of December tí a mọ̀ sí ọjọ́ àyájọ́ èṣù. Àkórí nǹkan tá à ń ṣe lónìí ni pé èṣù kìí ṣe Sátánì. Torí ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni pé èṣù tí àwọn ń sìn bí òrìṣà tiwa ó jẹ́ Sátánì. Tá bá dẹ̀ ní ká wò òrìṣà èṣù kò sí orúkọ òyìnbó fún èṣù. Ṣùgbọ́n torí àwọn ẹlẹ́sìn àjòjì tí wọ́n dé tí wọ́n bá wa tú èṣù sí Sátánì. Tá bá wò nísìn nínú onígbàgbọ́ a ní Michael, Joel. So kí ló dé tí èṣù fi gbọdọ̀ jẹ́ Sátán? Èṣù kìí ṣe Sátán, òrìṣà ni èṣù ò ní orúkọ òyìnbó. Èṣù dẹ̀ jẹ́ òrìṣà tó máa ń fúnni ní ire, tó dẹ̀ máa ń ṣe iṣẹ́ takuntakun nínú ìlú. Irú nísìn tá bá rúbọ wọn ní ó yá lọ gbé ẹbọ fún èṣù. Èṣù jẹ́ òjíṣẹ́ tó wà láàrin Ọ̀rúnmìlà àti Elédùmarè tó máa ń jíṣẹ́ ire, tó máa ń jíyìn fún àbọ̀ gbogbo. Òkè nísìn mo lọ sílé babaláwo, mò ń wá bàbá o ẹ dákun ẹ bá ń yí ọ̀rọ̀ ayé mi wò bí ọ̀rọ̀ ayé mi ó ṣe rí. Wọ́n dáfá fún mi, mo rúbọ, ó yá ẹ lọ gbé bọ fún èṣù. Èṣù ti gbà á. Èṣù jẹ́ òrìṣà tó jẹ́ pé iṣẹ́ takuntakun ló ń ṣe ní inú ìlú tó máa ń fúnni ní ire. Torí àwọn míì wà tó yẹ pé tán bá ṣe nǹkan tí ò dáa wọn mọ̀ parọ́ rẹ̀ mọ́ èṣù. Wọ́n lè ní èṣù ní iṣẹ́ èṣù ni. Èṣù ò kì í ṣe búburú, rere ni òrìṣà èṣù máa ń ṣe. Tá bá wò nínú odù Ifá kan sọ wípé níbi ìdin lọ́wọ́ ọ̀tún ìrosùn lọ́wọ́ òsì ìdin òsùn. Ifá ní kí fó bá ní ṣe kí Elédùmarè ó bá ní ṣe, àwọn tó ṣe fákùnlẹ̀ kí wọ́n bá ní ṣe. Ifá ní ìdin òsùn ìdin òwò, ẹni tí ó sùn ní mọ bí ó sùn gbé márùn mọ́jú. Díá fún Ọ̀rúnmìlà bá bó lọ rè tanná bó èṣù lọ́gànjọ́ nítorí ire gbogbo. Ẹbọ ni wọ́n ní k'Ọ̀rúnmìlà ó rú, ẹbọ ni wọ́n ní kó ṣe. Ọ̀rúnmìlà sì gbẹ́bọ níbẹ̀ ó rúbọ. Ǹjẹ́ mo tanná bó èṣù mo rí ire? Ẹ̀yin náà wò nínú odù tí mo sọ nísìn pé Ọ̀rúnmìlà ní ń wá oore. Wọ́n ní àìwọ Ọ̀rúnmìlà o tí ọjọ́ bá ti pò fún rí kó o tan iná nígbà tí wàṣẹ yóò tan fìtílà, wọn ò fi lọ bá bọ èṣù yẹn ni. Torí pé oore tí ń wá lásìkò tí Ọ̀rúnmìlà ń wá, àsìkò tí èṣù ó ṣe fún nìyẹn. Ẹni tó bá ti dá Ifá yìí ibẹ̀ ni wọ́n ti pa láṣẹ fún pé kó o bọ èṣù. Torí pé oore tó ń wá ní mọ́mẹ́ǹtì nǹkan tó dá Ifá yẹn fún èṣù ni ó ṣe fún ọ. Kó wá tanná kó lọ fi bọ èṣù yẹn. Ṣé rí pé èṣù ò ní búburú kankan tí ń ṣe nínú àwùjọ wa? Bí gbogbo òrìṣà ṣe ní iṣẹ́ tí wọ́n ń ṣe, irú Ọ̀ṣun ní ìṣe rẹni tó bá ń wọ ọmọ òní ó yá lọ sídìí Ọ̀ṣun lọ gba ọmọ. Èṣù ní ire tó pọ̀, èṣù a máa fúnni lọ́lá, èṣù a máa ṣẹ́gun fúnni. Kò sí iṣẹ́ rere tí èṣù tí kò lè ṣe fúnni. Ní ìparíparí rẹ̀, àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń wò pé nítorí wọ́n á ní èṣù jẹ́ òfúnni ní adìyẹsìn gba odidi ẹni lọ́wọ́ ẹni. Ṣé òrìṣà tó wò sùsù tó fún ọ ní ire yóò wá ní pé òkè o ire ni mo ti fún ọ yìí o, tó bá ti yá màá wá béèrè ẹ̀jẹ́? Kò sóríṣà tí ń gbá béèrè ẹ̀jẹ́ lọ́wọ́ ẹni. Èṣù ò béèrè ẹ̀jẹ́, kò lè ṣoore fún ọ kó sọ pé oore tóun ṣe fún ọ kó tún wá bàjẹ́. Kò pọ́síbù, ìbanilórúkọ jẹ́ lásán ni. Ṣùgbọ́n torí pé bí àwọn ẹlẹ́sìn àjòjì bí wọ́n ṣe ìgbàgbọ́ wọn tán ní nípa òrìṣà wa, ni wọ́n fi ń fi àwọn ọ̀rọ̀ yẹn ni wọ́n fi ń ba àwọn òrìṣà wa jẹ́. Èṣù is not Satan. Ọmọ èṣù ni mí, mo rí, mo mọ̀, kódà mo gbà. Èṣù kìí ṣe Sátánì, ǹjẹ́ yìí náà mọ̀? Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, èṣù kìí ṣe Sátánì. Ẹ̀yin èèyàn mi, àbí bò ni? Èṣù kìí ṣe Sátánì.